Aláròye máa wí o. wàhálà láàrin alága kanṣu àtàwọn haúsá ibo àti yorùbá lọ́jà bòdíjà. ọjọ́ etí furuufee ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 yìí kì í ṣe ọjọ́ jímọ̀ olóyin fún púpọ̀ nínú àwọn òǹtajà nínú ọjà bòdíjà nílùú ìbàdàn. ọjọ́ tí àwọn àgbà ìṣòwò níbẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn tí wọ́n sì ń làágùn lábẹ́ aṣọ ni. ṣé yorùbá bọ̀ wọ́n ní àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn ẹ̀kún ló ń sùn. kì í ṣe wípé ọ̀fọ̀ ṣẹ̀wọ̀n ní ọjà bòdíjà, bẹ́ẹ̀ ni jàǹbá kankan kò ṣe ẹnikẹ́ni nínú wọn. oúnjẹ òòjọ́ tó fẹ́ bọ́ lẹ́nu wọn ló ń pa wọ́n nígbè. wọ́n ní ìjọba ìbílẹ̀ àríwá ìbàdàn àti ìjọba ìbílẹ̀ onítẹ̀síwájú ààrẹ látòṣà ló ń gbé ìgbésẹ̀ láti wó ṣọ́ọ̀bù tó lé lẹ́gbẹ̀rún kan lágbègbè tí wọ́n ń pè ní orí igi nínú ọjà náà, níbi tí wọ́n ti ń ta onírúurú ohun gbogbo tẹ́nu ń jẹ. gẹ́gẹ́ bàlàròyé ṣe gbọ́, kì í ṣe wípé àwọn ṣọ́ọ̀bù ọ̀hún bàjẹ́, wọn kò fẹ́ wó wọn dànù kí wọ́n lè kọ́ ilé síbẹ̀ láti fi rẹ́ǹtì fáwọn òǹtajà lówó gegere lásán ni. wọ́n ní nǹkan bíi aago 11 ààbọ̀ alẹ́ nígbà tí gbogbo ọjà ti dá páropáro, ìyẹn lọ́jọ́ jímọ̀ ọjọ́ 14 oṣù kẹjọ yìí ni wọ́n lọ lẹ ìwé sí ojútáyé lágbègbè orí igi nínú ọjà náà, tí wọ́n sì pàṣẹ fáwọn oníṣòwò níbẹ̀ pé kí wọ́n ó palẹ̀ gbogbo ẹrù wọn mọ́ kúrò níbẹ̀ bí wọn kò bá fẹ́ fi ẹrù wọn ṣòfò. gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ọ̀hún, èyí tí ọ̀gbẹ́ni ògúnròǹbí tí fọwọ́ sí lórúkọ àwọn ìjọba ìbílẹ̀ méjèèjì, ọjọ́ 21 péré ni wọ́n fún àwọn òǹtajà yìí láti palẹ̀ gbogbo ọjà àti dúkìá àwọn mọ́ kúrò níbẹ̀. ohun tó sì ń kó ìpayà bá àwọn ará ọjà wọ̀nyí náà nìyẹn. ibi tí wọ́n ń pè ní orí igi yìí tó bẹ̀rẹ̀ láti ẹ̀yìn àgọ́ ọlọ́pàá tó wà nínú ọjà bòdíjà títí lọ sísàlẹ̀ dópin ọjà náà ló jẹ́ ààyè tí àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta gbòógì tó wà lórílẹ̀‐èdè wa nàìjíríà ti ń ta ohun gbogbo tí ẹnu ń jẹ. nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lásìkò tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn ìyẹn lọ́jọ́ ẹtì Friday, ọ̀kan nínú àwọn adarí ọjà bòdíjà, Alhaji Wasiu Agbaje, sọ wípé àwọn kò lòdì sí kí ìjọba ó ṣàtúnṣe sínú ọjà, inú àwọn dùn sí kí wọ́n sọ bòdíjà di ọjà ìgbàlódé, ṣùgbọ́n àwọn kò faramọ́ àtúnṣe tí yóò jẹ́ kí àwọn pàdánù àyè ìtajà wọn. gẹ́gẹ́ bó ṣe sọ, láti ọdún 1987 tí ìjọba ti kó wa wá síbí láti ọjà oríta mẹ́rin láti wà níbí tá a ti ń tajà tá à ń fi rówó gbọ́ bùkátà wa, ṣùgbọ́n láìpẹ́ yìí láwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àríwá ìbàdàn àti ìjọba ìbílẹ̀ onídàgbàsókè kọ̀wé pé àwọn fún wa ní ọjọ́ 21 láti kó gbogbo ẹrù wa kúrò níbí nítorí àwọn fẹ́ wò kí àwọn lè tún kọ́. gbogbo ẹ̀tọ́ tó yẹ ká ṣe pátápátá là ń ṣe fún ìjọba, kódà nọ́mbà tí wọ́n wá lẹ̀ mọ́ iwájú ṣọ́ọ̀bù tí kálukú wa 3,000 ni wọ́n pè é, gbogbo wa la sì ń san. ẹgbẹẹgbẹ̀rún èèyàn ló ń tajà níbí tí wọ́n ń jẹ tí wọ́n ń mu. tẹ́ ẹ bá lé wa kúrò níbẹ̀, ẹ fẹ́ gba ìjẹ́ lẹ́nu àwa àti ìdílé gbogbo wa nìyẹn. tí wọ́n bá wá wó ọjà yìí tí wọ́n bá tún un kọ́, wọn kò ní jẹ́ kó tóbi tó bó ṣe wà níbẹ̀ mọ́. owó tí agbára wa kò tún ká ni wọn yóò sì máa béèrè lọ́wọ́ wa. èèyàn tí kò ní ìdajì mílíọ̀nù kan náírà lọ́wọ́, wọn lè ní mílíọ̀nù 5 náírà ní kó mú wá láti wá gba ẹyọ ṣọ́ọ̀bù kan. nínú ọ̀rọ̀ tirẹ̀, olórí ẹgbẹ́ àwọn elépo pupa nínú ọjà náà, Alhaja Sadiya Bakare, bẹ̀bẹ̀ tàánú-tàánú, ó ní a bẹ̀ ìjọba kí wọ́n wo ti ọjọ́ orí àwa tá a ti dàgbà lọ́jà yìí, kí wọ́n fi wá lọ́rùn sílẹ̀. bí wọ́n bá wá ní ká tún àwọn ṣọ́ọ̀bù wọ̀nyí ṣe, a ṣetán láti tún un ṣe fúnra wa, a ti ṣerú rẹ̀ rí ní Gbági. a fi Ọlọ́run bẹ gómìnà Mákindé kí wọ́n gbà wá o. omi tuntun ni wọ́n, omi tuntun kì í sí ilé àwọn ọmọ rẹ̀ dànù. ipò tí wọ́n dù, Ọlọ́run á jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́. bákan náà làwọn akọ̀wé ẹgbẹ́ àwọn haúsá tó ń tajà níbẹ̀, ìyẹn Arewa Market Traders Association, ọ̀gbẹ́ni Bappa Usoh, sọ wípé kò jọ wípé àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ ló ń gbìyànjú láti lé àwọn kúrò lọ́jà yìí. ó ní bó bá ṣe pé ìjọba ló fẹ́ lé àwọn kúrò láàyè náà nínú ọjà bòdíjà, ojúmọmọ ni wọn ìbá wá, dípò tí àwọn eléyìí fi wá kọ ìwé ìkìlọ̀ láago 11 ààbọ̀ alẹ́ lásìkò tí gbogbo òǹtajà ti gba ilé kó wa wọn lọ. ó ní a fura pé àwọn tó fẹ́ fipá lé wa kúrò lọ́jà ni wọ́n lẹ ìwé mọ́ ọjà wípé ká máa lọ. ìjọba kò lè lẹ irú ìwé bẹ́ẹ̀ láago 11 ààbọ̀ alẹ́. nítorí ìdí èyí, a rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjiníà Ṣèyí Mákindé láti wá bá wa dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n má bàa fìyà jẹ wá. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.